Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Lórí ọ̀rọ̀ King Dr. Saheed Osupa tá a ṣe wà náà ni pẹ̀lú ọ̀rọ̀ tí ọba oní sọ. A dẹ̀ rí pé àwọn àfáà wọ́n jáde lọ́tún lọ́sì wọ́n ń bá kí nǹkan tí King Dr. Saheed Osupa sọ wípé òótọ́ ni. Wọ́n dẹ̀ ń fìdí òtítọ́ múlẹ̀ wípé àwọn àfáà kan tí wọ́n jáde tí wọ́n ń tako King Dr. Saheed Osupa pé àwọn ni wọ́n mọ tí wọ́n ń ṣe, pé àwọn ni wọ́n lágbòye ọ̀rọ̀, pé àwọn dẹ̀ ni wọ́n ń ṣe àbòsí. Because ẹ mọ̀ tí ó tọrọ bá délẹ̀ ẹni tí ó tọrọ bá báwí náà yóò fẹ́ mọ̀ wá excuse láti defend the ara ẹ̀. So àfáà yìí náà wá jáde síta wọ́n sọ òdodo ọ̀rọ̀ wọ́n fẹ́ ojú ọ̀rọ̀ débi wípé ẹni tí ó bá ní làákàyè tó bá lọ́pọlọ tó bá ní àròjinlẹ̀ yóò mọ̀ wípé oní King Dr. Saheed Osupa àgbọ́túngbọ́ ni àwọn oní tí ó jẹ́ wípé ẹni tí ò bá ní làákàyè dáadáa kò ní gbàgbọ́ yẹ tí Saheed Osupa bá sọ̀rọ̀ téèyàn bá farabalẹ̀ kéèyàn tún gbọ́ kéèyàn digest ẹ̀ èèyàn onímọ̀ ìtumọ̀ nǹkan tí ọba orin sọ. So àfáà yìí náà wá sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n fi àwọn ọ̀rọ̀ yẹn wọ́n fi bá àwọn tí ó jẹ́ pé oníjẹkújẹ nínú ẹ̀sìn tí wọ́n ń sojú méjì wọ́n fi bá wọn wí. Wọ́n dẹ̀ tún ṣe wáàsí fún Alhaji Saheed Osupa náà wípé kí àwọn náà kí wọ́n túbá páwọn tí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n jáde síta tán sóòótọ́ because ó lójú irú èèyàn tó lè sọ lóòótọ́ bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí àfáà yìí. ẹ wá wo méjì lọ́tọ̀ ó ní kókó ọ̀rọ̀ tí ó jẹ́ nínú wáàsí. ọ̀rọ̀ Kùránì tẹ́ ń sọ ìwé mi mọ́ pẹ̀lú bíbélì ìkọlà ẹ̀ta kọlọ́dọ̀ mi ó ní mo gbà pé Muhammad òjíṣẹ́ Allahu ni mo gbà pé Jésù òjíṣẹ́ Ọlọ́run ni ó ní ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ló máa bọ̀ lọ́rùn mi lẹ́jọ́ ẹgbẹ́ ẹ̀dẹ̀ ọwọ́ ni tó bá sọ pé máa rọ̀ búkà tó sọ pé Allahu ni ẹgbẹ́ orílẹ̀ ni tẹ́ǹpẹ́ yóò bá Saheed ẹni tí ọba nílẹ̀ akáyé ṣòro gbọ́ ó ní tá bá sọ pé márùn búkà tó sọ pé Allahu ni tó sọ pé mọ́ọ̀dìlúkà tó sọ pé Islam ni wọ́n sọ pé mọ́nàbí yúkà ó sọ pé ànábì ni ó ní tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ló máa bọ̀ lọ́rùn mi lẹ́jọ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn sọ́lọ́wọ́ jẹ̀sìn lọ ni ọlọ́run ìtì mẹ́lẹ́ ní ẹ̀fà ó jèjè ọ̀rọ̀ ẹ̀sìn lọ ọwọ́ ní ẹ̀mọ́ alágbọ́ bí mo fẹ́ wà ọwọ́ ní mò ń sọ sẹ́rí ẹlòmí ọgbà àríyàn yẹn ẹlòmí ló kó sọ pé mò ń ṣe àbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe ó ní mò ń sọ àbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe ara wa ń ta yín gbogbo ilé wọn ń sọ̀rọ̀ ẹ lè wá nàbì mọ́ ẹ mọ̀ pé mẹ́sẹ̀gì ẹ̀yin àfà tẹ́ ẹ bá jù sọ́kùn ẹni kẹ́ tíẹ̀kì ara yín ẹ̀yin ẹlẹ́bọ nínú ilé ẹ̀yin onífá nínú ilé ẹ̀yin aláṣẹjẹ òfò ẹ̀yin oníjẹkújẹ ẹ̀yin tẹ́ ẹ ti bá onífá múlẹ̀ tẹ́ ẹ ti bá oníṣègùn múlẹ̀ tẹ́ ẹ ti bá babaláwo múlẹ̀ àfáà ní olè mọ́délé aláwo lójúmọ́ kí làwọn abẹ́ kí lọ́ọ́ parí kò àbá mi ní sàkílé kí lọ́ọ́ ti ṣe ó jẹ́ tẹ̀sùbá mi láì ṣe tẹ́ ẹ kí ni ó ní mò ń sọ àbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe kábíyèsí ó ní ara wọn ń ta yín gbogbo yẹn wọ́n ń sọ̀rọ̀ olúkàlùkù wọn ń bẹ́ bọ́ta olúkàlùkù wọn ń bẹ́ bọ́ta èyí tó wá kúrò mí ni pé àwọn kan bẹ nínú àwọn àfàkẹ́ pé ẹ̀rẹ́ káwọn náà sọ́pọ̀ tẹ̀ pẹ̀lú tọ́sọ̀rọ̀ ká tibẹ̀ yẹn wọlé àwọn tó ń bù ẹ fi Saheed ilé olórin ayé mi sẹ́ olórin ayé mélòó lọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ọba ayé mi tí báyìí fẹ́ tọ́lọ́ bá nílò nu wọn àfẹ́tọ́ bá túbá kó tó kú wá àti tèmi sí Alhaji Osupa ni pé ọlọ́run ó dóná lè túbá kó tó kú gbogbo ohun tí ń fẹ́ ó ti rí ọlọ́run ti sàánú ẹ̀ kádìdà àwọn ayé náà ló mú ní gbogbo òrin yẹn tó lọ́rọ̀ ní ìrìnrìn òun débi tó ti ń fodó ṣe kíní kankan ti sodó kọ́ náà ṣùgbọ́n ọlọ́run ti ṣe ó ti rí ọlọ́run tó wá fún opportunity Alhaji Osupa opportunity ní wá àti tèmi sí kàn ní pé ẹ tètè túbá ẹ jẹ́ ká yọ mọ̀ yín pọ́nbélé ẹ̀bọ̀ àárín yẹn mo wá tún gbọ́ àárín yẹn lágbọ̀ tún gbọ́ kódà fídíò yẹn mo tún ṣèfù ẹ̀ mo tún àwọn àwọn pé ẹ máa mẹ́sẹ̀jì ní káwọn èèyàn fún ó ní mò ń sọ àbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe ara wa ń ta yín gbogbo yẹn wá ń sọ̀rọ̀ ẹ gbọ́ mi ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ló máa bọ̀ lọ́rùn mi lẹ́jọ́ àbòsí tó tó láyé yòsì kọ́ ọ máa ṣe nǹkan nínú ilé òun ṣoògùn òun ṣẹ́fá òun babaláwo jẹ òun tájò òun gbẹ́bọ àfà ń gbẹ́bọ àbá àti máa gbẹ́bọ àbá ń gbé tutù àbá àti máa gbé tutù àbá ti sọ fún ẹ̀fẹ́ ẹbọ ogun ni o ẹbọ ọ̀sà ni o
ọwọ́ adéta ọmọ ní kùránì náà ni ọmọ adéta ọmọ ní bíbélì náà ni ọmọ ní ọlọ́run náà ni àbòsí nìyẹn náà àwọn tó ń sọ fún yẹn àwọn ń gbà ọgbọ́ ọmọ pọ̀ ọ̀bì kíkàkíta yẹn tí wọ́n bàjẹ́ nìyẹn ọwọ́ ni èmi ń ṣàbòsí tọ́jẹ́ pẹ́yìn náà ń ṣe ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ ó tó bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ló máa bọ̀ lọ́hùn mi lẹ́jọ́ ọwọ́ àparí ẹ̀ nínú orin kan tó ti kọrí tipẹ́ Òṣùpá ọlọ́run jẹ́ mi rí ogun ẹ sàbí dáadáa dùn náà àmọ́ kọ́lọ́run ó bá yí padà torí ibi túbá kíkó tó dé ẹ̀mí rí ogun àmọ́ kó túbá torí ọkọ̀ tó ní ti túbá fún bẹ́ẹ̀ bá ṣètò wá lóhùn sí mi ẹ wọ ọlọ́run máa lúrú gan ó ní ilẹ̀ láìjà fún ọ̀rọ̀ yìí bọ́ ọ bá pààyàn tó pààyàn ọwọ́ túbá kì í ṣe pé yásàlàfúnlá yìí ó túbá pé mi ì ṣe máa ń bí mo bá dé wà lẹ́yìn ọlọ́run dàrí dì mi tọ́lọ́ bú mi sẹ́ni pẹ́sẹ̀ tó ní òní dàrí dì ní kéèyàn wọ́n orogún àmọ́ ń dọ́kọ̀ ọba ti sọ pé mi ì ṣe mọ́ tó jáwọ́ ń bẹ̀ ọlọ́run forí dùn Aláàjì Òṣùpá kó túbá ni kó kó ń bẹ̀ ọlọ́run ti ṣe ní tí ń fẹ́ fún ẹni tó yẹ ká máa fà ẹ wà kóbò ń bẹ̀ bá kóbò ẹ mọ̀ pé nígbà míì tẹ́tì a máa mú yàn ṣe ní tí ọ̀fẹ́ ṣe tẹ́tì nígbà wàhálà wà fún àbápọ̀ ntọ́ yára rẹ̀ ẹ̀ ń tẹ́ kẹ́ pé jókòó kẹ́ bá sọ̀rọ̀ pé ntẹ́ ṣe yẹn jáwọ́ ń bẹ̀ ó ti tó. wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ sí lọ́mù ní táwọn èèyàn fẹ́ sọ di nǹkan máa lọ́wọ́ òdodo ọ̀rọ̀ ló sọ. ẹ gbọ́n tí mo wí ẹ̀yin tẹ́ bá wà ní social media dáadáa òdodo ọ̀rọ̀ ní Saheed sọ wàláhì òdodo ọ̀rọ̀ ni. tẹ́ ẹ bá lọ gbọ́ fídíò tó fi sọ̀rọ̀ yẹn ó ní olóògùn òun sọ̀gùn ó ní àwọn èèyàn ọlọ́nìkan wá bá òun ó lòun ò lè dìnáì rẹ̀ ọlọ́nìkan wá bá òun pé kó wọn wá ṣe interview kó wọn sọ wípé òun èso olóògùn tó láyé ń tí ń fọ olóògùn wò ó ẹ gbọ́rọ̀ yẹn yéjẹ̀ mọ́ ẹ lọ tún fídíò yẹn gbọ́ ìwọ tó ọba ti gbọ́ tó ń sọsọkúsọ èmi ò bú Saheed o ọ̀rọ̀ lọ́sọ̀ àwa tó sọ̀rọ̀ fún àwa tó ṣe wá sí ni àwa tó sọ̀rọ̀ fún ni ká yẹra wa wò tí wọn náà bá ń bẹnu àwọn alábòsí tí ń wí yẹra ìwò ni check your kini check yourself bí mo ṣe wà yìí mo rìn mo yán kànkàn ẹ rí i pé mo ìyè búra tí n bá wà lórí live program ńgbà mí náà mo máa ń búra pé tó bá ṣe pé èmi ń sọ fún ayé pé ẹjẹ́ á máa ṣàdúà mo ń sọ fún ayé pé àdúà ni ẹjẹ́ á máa ṣe ọlọ́ni ẹjẹ́ á máa pè èmi wá ní ẹbú kan ní kọ̀rọ̀ tẹ́mi ń tọ́lá láti wá sí kí àbí láti ṣèṣọ́ra àbí mo ní ọṣẹ orí epo orí ẹyẹ kan ewé kan tí mo jókòó tí mò ń wẹ̀ láti wá sí kí àbí láti ṣèṣọ́ra àbí àṣejẹ àbí gbẹ́rẹ́ kan tí mo fi ń ṣọ́ra kọ́lọ́ wọn jẹ mí yà ní èyí wí mo máa ń sọ lórí láti gbà pé àáfàá mélòó nínú gbogbo àwọn tá ń ṣàdúrà lórí social media àáfàá mélòó ló lè sọ orú ẹ̀ ń dẹ́ introduce àwọn èèyàn pé àdúrà ni kùránì ni sẹ́mi kábòsí ni ìtí Saheed Òṣùpá ń sọnù ó lọ wá sọ fẹ́mi yẹn pé òun ò lè ṣe o kó wọn wá sọ pé òun èso oògùn ó ní ẹ̀tàn ni ó ní òun èsì àwọn kan tí wọ́n mọ̀ ṣe oògùn nínú ilé ẹlòmí àfáà mi tẹ́ bá kan àfáà mi tí ń dó oògùn tó bá sì dé ta tí ń bá ń sọ̀rọ̀ alukurani tí ń bá ń fọ́ báyìí ẹni ọ̀ma tare bẹ́ẹ̀ ni tẹ́ bá kan wòlíì ní àfáà pásítọ̀ mi àwọn pásítọ̀ àwọn wòlíì kírísítẹ́nì tẹ́ bá kan ẹlòmíì níbi títí ń dó oògùn tí ń ṣe fún ara ní àwákẹ́ pé wọ́n bá ṣe ẹ̀rù ọlọ́run ọba yìí tí bá sì ń sọ̀rọ̀ bíbélì tí ń sọ̀rọ̀ Jésù ń ta ẹ̀ láwọn ènìyàn ọlọ́run tán ohun tí Aláàjì Òṣùpá ń sọ nìyẹn ó lóun wèé sí àwọn tí wọ́n máa so oògùn lábẹ́lẹ̀ tí wọ́n máa ṣe fá lábẹ́lẹ̀ tí wọ́n máa ṣe nǹkan mìíràn lábẹ́lẹ̀ tí wọ́n máa wá sọ pé kùránì ni bíbélì ni ó ní sàkámàdé irọ́ ń parọ́ fúnrọ́ àwọn àfáà wa kò mú kò pé kùránì ní sàkámàdé kò pé bíbélì ní sàkámàdé kọ̀dẹ̀ pé ọlọ́run ó nígbàgbọ́ nínú ọlọ́run ó dẹ̀ nígbàgbọ́ nínú Islam kọ̀dẹ̀ pé Islam ń sàkámàjẹ àwọn àfáà tí ń serú kan báyẹn ló pè ń sàkámàjẹ irọ́ ń parọ́ fún wọn pé wọ́n ń parọ́ tanra wọn jẹ ẹ máa gbọ́ tó bá jẹ́ pé ní tẹ́fẹ́ bá wí sí ni pé ọ sọ pé jíjí tó ń jí o Ifá òun lòun kí òun òmòrìṣà tó ju fá òun là jí kí nígbà téèyàn wà lóde onífá bàbá èyàn wà lóde àwọn tó pè sóde onífá aláwo onípẹ̀lẹ̀ lọ́pọ̀ ń bẹ ẹ dákun o ṣé Kùránì gbèmí ń tèmi ni kọ́ máa kọ́ fún wọn bẹ́ẹ̀ àbí kọ́ máa ṣe. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́nu àfáà yìí tán ti sọ̀rọ̀ tán ti sọ gbogbo bí ó ṣe lọ bó ṣe rí kọ́lọ́hù ṣàánú wa
àwa Yorùbá àsábà máa ń fi irọ́ àsábà máa fi ń pilẹ̀ ọ̀rọ̀ nígbà míì tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ibi tó olúkálùkù bá bìlọ́ǹgì sí ẹ jẹ́ ká mọ̀ mọ́ so kọ́ ló ṣàánú wa. A ti rí a lot of pastor tó jẹ́ wípé ìgbà tí ọjọ́ ogbó dé tọ́jọ́ kú dé làṣírí tú wọ́n dẹ̀ ní ikú ní máa tú ẹ̀dá láṣìírí kọ́ ló ṣàánú wa. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àfáà náà tí irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sí. So akíkin Dr. Saheed Òṣùpá Ọlọ́run jẹ́ kí wọ́n máa sọ Ọlọ́run ní jẹ́ kí wọ́n sì sọ ara yóò sì ní sì wọ́n gbọ́. So ẹni tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí channel wa ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share. I appreciate the support in so far. So we love you all. Thanks for watching.